kábíyèsí olódùmarè ọlọ́run tó ní gbogbo àgbáyé ìgbà rẹ o ìwọ nìkan lọ́lọ́run kò sẹ́ni tá a lè fi ọ́ wé ìwọ ló ń bẹ láyé tó ń bẹ láàyè ilé ọba mi àláwòrán bí ẹ kú ilé o lórí ètò yìí àwọn akọni ìgbàgbọ́ ń lè tò ẹ sì kúkú mọ̀ pé òní àyájọ́ ńlá náà ló jẹ́ nínú ẹgbẹ́ mímọ́ kérúbù àti séráfù ní gbogbo àgbáyé ẹjẹ́ àjọ ṣe bẹ́ẹ̀ ẹjẹ́ àjọ nà ń bẹ́ẹ̀ pẹ̀lú àlejò mi fún tòní Samuel Olúbáyọ̀ Ọlámídé lórúkọ mi dókítà Ọlámídé MC tó gba skiyaski yàgbà yaski the general refreshing and tantalizing olórí ẹ̀mí tó dáńtọ́ ààrẹ mẹ̀kúnnù káàbàtà oníjọba òfìjọba kingdom world icon of peace akọni alálàáfíà ní tìkútòrò gbogbo àgbáyé tá ni mo ní lórí ètò fún tòní lóòkọ ẹni tó jẹ́ olóòtú àgbà èyàn ìyálóde ọmọwàmíwá Àríkẹ́ náà ni mò ń kí àlejò wa fún tòní wòlíì Ọlọ́run ni ó wòlíì Ọlọ́run ọ̀gá ògo èyàn wòlíì Apostle Michael MULERO ti Àwon Grace Ministry nílùú Àbújá ẹ bá ń kí àwọn aráalé. Ẹ̀yin aráalé mo kí yín o lórúkọ Olúwa mo kí yín lórúkọ Jésù Kristi mo dẹ̀ gbà ládùúrà pé àánú àti oore-ọ̀fẹ́ Ọlọ́run kò ní fi yín sílẹ̀. Àmín. Pẹ̀lú àṣẹ tó tún rìn lọ́jọ́ òní ní ọjọ́ kẹsàn-án oṣù kẹsàn-án ó jẹ́ ọjọ́ pàtàkì nínú ayé ó dẹ̀ tún jẹ́ ọjọ́ pàtàkì nínú ẹgbẹ́ kérúbù àti séráfù jákèjádò àgbáyé torí èní ni àyájọ́ ọjọ́ tí a sọ ìjọ mímọ́ ní séráfù wọ́n á pa ní àṣẹ oore-ọ̀fẹ́ tó bọ́ ọjọ́ ìrìn lórúkọ Jésù alánà ẹ̀kún gbogbo wa á dẹ̀ pàṣẹ ìtura fún wa Jésù Olúwa wa mo dẹ̀ kí ẹ̀yin náà olóòtú mo kí yín sà ẹ ṣé gan tẹ́ gbà á láyè láti wá síbí lágbára Ọlọ́run iléeṣẹ́ yín á máa gbèrú sí i thank you sir. ajá náà ń bẹ̀ ní ràbáàjì kan ní sùkúnkẹ́lẹ́ tuntun ẹ̀yin gẹ́gẹ́ bí ikọ̀ Ọlọ́run alààyè mo fẹ́ kẹ́ ẹ kọ́kọ́ sọ̀rọ̀ àṣẹ mẹ́ta sínú ayé àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà níbi gbogbo àtàwọn tí wọ́n yẹ sọmọ orílẹ̀-èdè Nàìjíríà tí wọ́n ń gbọ́ wa ọ̀rọ̀ àṣẹ mẹ́ta sínú ayé àwọn. mo sọ̀rọ̀ gẹ́gẹ́ bí ikọ̀ Ọlọ́run alààyè tí oore-ọ̀fẹ́ ń gbé inú ẹ̀ láti èní lọ ara kó bẹ̀rẹ̀ sí tù mí. Àmín. Gbogbo ọmọ orílẹ̀-èdè Nàìjíríà pátá àti gbogbo ẹ̀dá tọ́lọ́run dá mo pa á ní àṣẹ nípa agbára tó ń bẹ nínú ẹ̀jẹ̀ ọ̀dọ́ àgùntàn tó ṣe Jésù Kristi ti Násárẹ́tì lórúkọ Jésù ara kó tù yín. Orílẹ̀-èdè Nàìjíríà gbọ́ ọ̀rọ̀ Olúwa lórúkọ Jésù Kristi Násárẹ́tì àlàáfíà kó wọ ọbẹ̀ lọ. Àwọn olórí wa lórúkọ Jésù ọgbọ́n adarí ọ̀run yọ̀ǹda ẹ̀ fún wọn Jésù Olúwa wa. Àmín 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 ẹ jẹ́ àná ń bẹ̀ lápá bíi gẹ́gẹ́ bí ẹ ti jẹ́ wòlíì Àwon Grace Ministry nílùú Àbújá a ti ń gbóhùn yín káàkiri a ti ń rí yín lórí móhùnmáwòrán wòlíì MULERO lórí ọ̀rọ̀ àwọn alóore àwọn wòlíì àti àwọn aríran orí TikTok lórí TikTok kí ni ẹ̀rí sọ sọ́rọ̀ wọn ṣé bá a ṣe ń gbé bí séráfù ṣe dà a gbọ́dọ̀ máa bá a yí bẹ́ẹ̀ ni àbí kí ni kárí sọ sọ̀rọ̀ àwọn wọ̀nyí. Ẹ ṣe olóòtú ṣe rí àwọn tó ń sọra wọn di TikTok ministry workers orúkọ tí màá pè wọ́n nìyẹn. TikTok ministry workers and Instagram tó náà kan náà wà ní Instagram o but ó dàbí pé TikTok yẹn láyé ti gbà wọ́n jù that's what I will call them TikTok ministry workers. See, one thing I know about life ṣé mo lè sọ òyìnbó sá. ẹ sọ bẹ́ẹ̀ sọ Yorùbá. Because tó bá tó stage kan lè báyìí àti máa fún mi lẹ́nu gbére. One thing I know is that if you have genuine call of God, yes, sir, you will not want to put it in the mud. You don't want your call to be cheap. Ẹ̀yin ọ̀dẹ̀ ní máa wá ọ̀nà ẹ̀bùrú ẹni tó bá ní ìpè tó tọ́. Ṣé rí àwọn tó ń dọ̀tí ara wọn? Tí wọ́n ń dọ̀tí ara wọn. Àwọn dọ̀tí wọn dọ̀tí séráfù. Òótọ́ tó wà níbẹ̀ ni pé àwọn èèyàn mọ òótọ́ wọ́n mọ̀ pé ẹ̀mí Ọlọ́run tòótọ́ wà ń séráfù bọ̀ ara wọn náà ń dọ̀tí and they are cutting short the lifespan of their ministry because Ọlọ́run bá gbé iṣẹ́ ìránṣẹ́ tòótọ́ lé ẹ lọ́wọ́ tó wá sọ di wá monetize ẹ wá bẹ̀rẹ̀ sí àròsọ èyí jẹ èyí ò jẹ tẹ wá bẹ̀rẹ̀ sí I stumbled on someone's life lórí TikTok woman yẹn ó jókòó síwájú pẹpẹ ó wọ aṣọ ara ṣùgbọ́n ó dé fìlà ó kó oríṣiríṣi síwájú ṣe understand bó ṣe ń wọnú ó lóun wà nú ẹ̀mí òun náà ló ń túra ẹ̀ òun náà ló ń sọ
ó dẹ̀ ń rí báwọn èèyàn ṣe ń sẹ́ndì ṣé tiger àbí lion àbí wọ́n sẹ́ndì ó lo wàánú ẹ̀mí ó dẹ̀ rí bọ́n sẹ́ndì lion wọ́n sẹ́ndì tiger sí ẹ bẹ́ẹ̀mi ṣe rí báyìí ẹ̀mọ̀ tí má rí nǹkan ọ̀nà mọ́ kọjá ẹ̀mí mi ò gbé mọ́ this is an insult to the body of Christ. wòlíì lórí pẹpẹ tó wà nínú ẹ̀mí tó ṣe tap 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 yes sir yes sir so ó dẹ̀ wọ́n lọ́wọ́ àánú ẹ̀mí ó ń jíṣẹ́ lọ fáwọn èèyàn ó dẹ̀ ṣe tap tap ó dẹ̀ rí pọ́n crown wọ́n máa ń fún wọn ní gift ìwọ ṣé o tó gift mi ó dẹ̀ lọ́wọ́ àánú ẹ̀mí ó dẹ̀ ń ṣèdè so bó ṣe make comment so comment yẹn ó cut attention ẹ̀ ó distract ẹ̀ and that is what I needed ó ṣe distract ẹ̀ mo rò pé máa respond ni kí n lè educate ẹ̀ àtàwọn followers tó ń tẹ̀lé but bó ṣe rí bẹ́ẹ̀ yẹn immediately ó ti mọ̀ pé tó ní ìmọ̀ lélẹ̀ ó sáré block me straight ohun tí màá sọ ni wípé Jésù sọ̀rọ̀ ó ní ẹ jẹ́ kí èpò àti àlìkámà kó máa dàgbà papọ̀ pé a lè fẹ́ ru wọn kù ó ní ṣùgbọ́n tó bá yá a máa yẹ èpò kúrò láàrin àlìkámà irú àwa náà it's not as if we are not educated by the grace of God I have TikTok handle but I cannot stoop so low kí n wá bọ́ sórí kí n wá ní mò ń mẹ́mẹ́ mo wá bọ́ sórí live kí n máa jíṣẹ́ báwọn èèyàn. ìyún nìkan kọ́ wòlíì ẹjẹ́ amúlẹ̀ yìí mọ̀ àwọn kan náà wà tó jẹ́ pé wọ́n gbé ẹlẹ́mìí kalẹ̀ báyìí. wọ́n máa túmọ̀ ẹ̀mí. wọ́n máa túmọ̀ ẹ̀mí wọ́n máa sọ pé. ṣẹ́rí gbogbo nǹkan ṣe sà. yes sir. kò lè last. ìrìn àjò season ni give them another 2, 3, 4, 5 years they will fade away. She understands that they will fade away. You see, ẹlòmíì kì í ṣe gbogbo èèyàn lọ́lọ́run pè. ẹlòmíì ní jẹ̀nú ìpè. ṣùgbọ́n ìgbà tó yá inú ẹ̀ ebi inú ẹ̀ ó tún pè. so ebi ló jẹ́ kẹ́lòmíì bọ́ sórí TikTok kó bẹ̀rẹ̀ sí ṣe nǹkan tó ń ṣe. ẹlòmíì dẹ̀ rí ọlọ́run ò pè rárá. ebi náà ló pè. She understands that ẹni tọ́lọ́run bá pè tí ò aláwọ̀ ebi kó tún òun pè kò ní ẹ̀ bà máa ṣe gbogbo nǹkan tó ń ṣe yẹn. then ẹlòmíì ní ìpè ọlọ́run kì í ṣe bí ló pé ó wà okay but because they want to trend because of any followership because they want to do something that is in vogue so àwọn náà máa bọ́ síbẹ̀ they feel that they should create content ẹlẹ́mìí á máa jíṣẹ́ tiẹ̀ lọ jẹ́jẹ́ nínú church àwọn wòlíì á máa ṣe deliverance wọn lọ jẹ́jẹ́ nínú church àwọn á tan fóònù wọ́n máa record iṣẹ́ oníṣẹ́ message wọ́n á gbé sórí TikTok all in the name of creating content kò lè last. nǹkan tẹ̀mí tiẹ̀ wá ń wò ní pé ìgbà wo ni Sẹ́ráfù di wípé ẹlẹ́mìí wà nú ẹ̀mí a ní access láti máa fídíò ẹlẹ́mìí tó wà nínú ẹ̀mí wípé ó ń jíṣẹ́. ṣẹ́rí láì gbà yẹn sà God bless you bàbá láì gbà sí àwa ń dàgbà bọ̀ ẹ̀rọ tó gbà ẹ̀kọ́ tí sí fóònù nígbà tí fóònù tún wá dé gan àwọn bàbá wa tẹ́ ẹ bá ti ń wọ church it's either you silence your phone or you switch it off but ibi tí ìrìn àjò yẹn ti dàrú ó ní pé àwọn àgbà kọ̀ọ̀kan tó di pé àwọn náà ló máa gbé fóònù bí sáàbì ṣe ń lọ lọ́wọ́ àwọn náà máa rìkọ́ọ̀dù ẹ̀ látòrí fóònù látòrí pẹpẹ àgbààgbà míì òun lórí ìjọ oní shepherd á jáde látòrí pẹpẹ á máa rìkọ́ọ̀dù àwọn akọrin á máa rìkọ́ọ̀dù ilé á máa rìkọ́ọ̀dù tán now in the name of pé wọ́n fẹ́ keep record she understand sir it's something that is good to have the record of your service but that is why you have the youth that can do it before kí service tó bẹ̀rẹ̀ okay wọ́n ló wà ní ṣẹ́tẹ̀ bá ti ní media team ẹ gbé fóònù yín fún ọmọ kan kó bá yín record like èmi bí ṣe wọ́n ṣe ti bá fẹ́ ṣe any ministration outside of my own ministry I have guys that do follow me fóònù wà lọ́wọ́ wọn she understands that camera wà lọ́wọ́ tó máa ṣe recording yẹn it's very kò pọ́n mi lé kí n máa minister kí n dẹ̀ tún máa gbé fóònù kí n máa record ara mi that is double distraction so ibi tí kinní yẹn ti bẹ̀rẹ̀ nìyẹn sà ẹ̀dàn pẹ́ ṣíwájú Yorùbá ní ẹṣíwájú tẹ̀yìn wò sáré ìgbà táwọn àgbààgbà tó ti ń record àwọn ọmọ náà bẹ̀rẹ̀ sí gbé fóònù wọn record láti ibẹ̀ lọ TikTok dé Instagram dé TikTok dé wọ́n dẹ̀ ti mọ̀ pókè àwọn lè ṣe live so wọ́n go on to live àwọn èèyàn tó wà lórí afẹ́fẹ́ wọ́n ti bẹ̀rẹ̀ sí like ẹ̀ wọ́n ti bẹ̀rẹ̀ sí comment from there so ó ti wá di mọ́líkì ó ti di nǹkan tó ti mọ́ wọn lára yes it has now become part of them it has now become an hobby wọn lè control ẹ̀ mọ́ any little thing wọ́n ti gbé fóònù. ẹ jẹ́ wá wò báyìí ìjọ ní ọ̀nà kan tẹ́ wò bá a fi lè kọ́ àwọn mìíràn because ó dàbí ẹni pé ó ti ń ta àbùkù bá ìjọ Kérúbù àti Séráfù àti sẹ̀lẹ̀ gan pàápàá ìjọ aláṣọ funfun ó ti ń tàbùkù wa débi wípé àwọn èèyàn ò fẹ́ gbàgbọ́ pé wòlíì torí wọ́n máa ń tàn wọ́n gan ni o mo ti rẹ́nìkan lórí TikTok sẹ́ tó jẹ́ wípé ó jẹ́ wòlíì ó ń jíṣẹ́ fún wọn ẹni tó jíṣẹ́ fún ó sọ pé gbọ́dọ̀ fóun ní lion bí bẹ́ẹ̀ kọ́ n tóun tọ́ fóun ní wá sí múṣẹ́
lórí TikTok níbẹ̀ náà kí lẹ rò pé ẹ dẹ̀ mọ̀ wípé ọ̀pọ̀lọpọ̀ ló ti ń padà lọ sí inú ayé padà ọ̀pọ̀lọpọ̀ ló ti ń padà sínú ẹ̀sìn míì nítorí pé wọ́n bá irọ́ pàdé kí lẹ rò pé a lè ṣe ní ṣókí. bàbá ṣe rí bíbélì sọ̀rọ̀ ó ní àwọn èèyàn mi ṣègbè tó pé wọn kò ní ìmọ̀ ṣe understand sir so àwọn èèyàn náà tó ń tẹ̀lé wọn at least ẹ ti bá ilé ìpàdé bátọ̀ ń pàdé káwọn èèyàn advice ní fáwọn èèyàn ni pé ẹ má tẹ̀lé àwọn wòlíì orí afẹ́fẹ́ yẹn mọ́. You have churches around ṣe understand sir ṣe mo tó fọ́nì ni pé àwọn náà tún kọ̀ ọ̀sẹ̀ because ẹni tó bá ń ju preaching or pure biblical ministration sórí TikTok wọn ò ní follow ẹ wọn ò ní like ẹ bọ̀ ṣe ráwọn tó ń ju rubbish yẹn if I'm permitted to use that word àwọn tó ń ju heresy yẹn sí orí afẹ́fẹ́ àwọn yẹn gan lẹ máa rí much follower àwọn lè máa rí like tó pọ̀ rẹpẹtẹ so káwọn èèyàn fún ara wọn bíbélì sọ pé ẹ̀yin ò mọ òtítọ́ yóò sì sọ yín dòmìnira they should seek for the truth so tí àwọn èèyàn bá ń wá òótọ́ tán bá follow àwọn pípò yìí mọ́ wọ́n á mọ̀ wípé nǹkan ń ṣe ò dáa ẹni tó lọ jalè tí ò bá ríyàn rà lọ́wọ́ ẹ̀ kò ní jalè mọ́ then ṣé wàá rí àwọn tó ń ṣe yẹn I think kò sí bí èèyàn ṣe fẹ́ ṣe tó tí ò ní olùbáwí because ara nǹkan tá a lè fi kọ́ ọ̀bẹ náà láti ń ṣe tí a bá ń ṣe lè tàn jù sórí afẹ́fẹ́ tán rí díẹ̀ wọ́n á máa ní enlightenment pé what they are doing is out of fashion wípé it is not within the context of the scripture ṣe get sa so díẹ̀ wọ́n á máa tọwọ́ ọmọ ẹ̀wọ̀n báṣọ then àwọn olùbáwí wọn because èmi ò fẹ́ bìrì pé wòlíì kan wà àìdásẹ̀lẹ̀ o ọ̀ kérúbù o tí ò ní àgbà kan tó yẹ kó bá wí so táwọn olùbáwí tán jẹ́ àwọn àgbà tán bá ń caution wọn tó ń bá wọn wí wọn máa tọ ọmọ wọn báṣọ. tọ ọdà ẹ jẹ́ ẹ bá ń dágbére fáwọn aráalé tá a bá tún pè yín jọ mi ẹ tún jẹ wa. lágbára Ọlọ́run sá lágbára Ọlọ́run sá mo kí gbogbo ẹ̀yin aráalé lórúkọ Jésù bí Olúwa ti ń bẹ tí ẹ̀mí ẹ̀ sì wà àánú Ọlọ́run ní fi wá sílẹ̀ oore ọ̀fẹ́ òde ní dágbére fún wa ọkàn wa yóò sì balẹ̀ ẹ ṣé gan olóòtú God bless you sir. ó kọ yín àti iṣẹ́ ìránṣẹ́. yes èmi ni Prophet Michael Ayọ̀délé Múlẹ́rò. Prophet Michael MULERO. Some people do call me Prophet Apostle Michael MULERO. I am the leader in charge of Children Seraphim Movement Church, Arbor of Grace Prophetic Ministry, located in Federal Housing Estate, Lugbe, Abuja. Thank you so much. God bless you. adúpẹ́ lọ́wọ́ yìí ò ìbànújẹ́ ò ní dé bá yín lágbára ọ̀dọ̀ ẹ kò ṣe òní kan ẹ wo ẹ̀yin ará bá yín lágbára ọ̀dọ̀ ẹ kò ṣe òní kan ẹ wo ẹ̀yin ará ilé akọni ìgbàgbọ́ icon in the ministry of the fold of God ó náà lélẹ́yìí lágbára Ọlọ́run lọ́sẹ̀ tí ń bọ̀ ẹ tún pàdé àwọn akọni nínú ìgbàgbọ́ títí ìgbà náà Samuel Olúbáyọ̀ Lámídé lórúkọ mi ẹ subscribe sí YouTube wa ẹ sì ṣe bẹ́ẹ̀ ẹ máa tẹ̀lé wa láwọn ojú òpó wa gbogbo kò sì sí ní tẹ́ ẹ fẹ́ tí a kì í ṣe lórí ètò yìí pàápàá jùlọ ní ìkànnì Adáraníwà Multimedia Limited a ní àwọn aṣọ táǹtà lóríṣiríṣi lówó pọ́ọ́kú ìbànújẹ́ ò ní dé bẹ́ẹ̀ sì rèé if you actually want us to supervise any project for you whether you are outside the country you are here you want us to supervise for you a wà níkàlẹ̀ a wà register pẹ̀lú ìjọba àpapọ̀ mọ̀ wá o wọ́n sì lù wá lóǹtẹ̀ gbàm pé ká máa nìṣó thank you very much títí ìgbà míì ó ṣe kí ni ó dàbọ̀.